àrẹ̀mọ àwẹ̀rú alówó lódù ẹkùn ọmọ Bírónkẹ́ o àpẹ̀mọ́ tí bólógìn nípa àlàpọ̀ àtàndá ọmọ Olúkúewu òrò ọmọ Àtìbà o òkúta méjì bàbẹ̀ kúrọ́ o erinwó erin ò lè dìde àjànùkú sùn bí òkè àṣebí erin oko erin wà láwo erin aláwo sangandan bí ẹfọn kú o ẹfọn aláwo sangandan ọmọ èèyàn wá ṣèbẹ̀lẹ̀ o ikú wọn ò ní jẹ́ wọ́n dúró rún mọ́ kí ni fàárí rẹ ìwọ mi èèyàn tó dé pẹ́ kí ni fàárí rẹ gan èèyàn tó bá wálé ayé tọrọ tí kú ẹni kọ lọ sinmi agbájá ní ṣíṣe torí ọjọ́ kan bọ̀ táṣùn ta ò ní jí mọ́ ọjọ́ tí náà dilẹ̀ lẹ́yìn àsunṣu jẹ́ gbogbo wa ikú pàtàndá o àti ẹ̀ lè pakúsan ọrùn dẹ̀dẹ̀ mọ́kànjúmọ́ gbogbo wa là ń bọ̀ o àtàndá o pánkó pí ẹkùn ọmọ Bírónkẹ́ o ọ̀gá ọlọ o ọláìwọlá lọ àtàndá lọ o ọlọ ní gọ̀dọ̀gọ̀dọ̀ bí ẹni tú mi lọ́rùn Akèrègbè ibi ọba wà ilẹ̀ ẹ̀rẹ́ ni ọrùn dẹ̀dẹ̀ o náà ní ọjẹlẹ̀fẹ̀ lẹ́jẹ̀ funfun ọrùn dẹ̀dẹ̀ ní kọ́dẹ̀lẹ̀fẹ̀ ní ọjáde láyé àtàndá o ọrùn rẹ̀ Bismillahirrahmanirrahim Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad Bismillahirrahmanirrahim Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad Bismillahirrahmanirrahim Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad àtàndá o ó di gbére ó di gbóṣe ó di gbére o ó di gbóṣe o ó tún dájá mìíràn. àtàndá ibi ó bá wà ilẹ̀ rí o ó di gbére o ó di gbére o ó dànù nà kó ó di bàbá tó rẹni tí ń jọ ní o but if we go down in the history of this country wípé ọba ni àtàndá ṣe ọba làtàndá ṣe ọba làtàndá ṣe àtàndá ìṣọba kékeré ọba làtàndá ṣe gbogbo Ọ̀yọ́ ẹkú aráfẹ́ra kú o gbogbo ilẹ̀ Yorùbá akú aráfẹ́ra kú o a ní rí aburú lẹ́yìn ikú bàbá o àwọn ọmọ ọba àwọn ayaba Ọlọ́run ní dáyìn láàmú o ẹlẹ́dàá dúró ti gbogbo yín o àtàndá ó dìgbà o àtàndá ó dìgbà o ọmọ Bírónkẹ́ ó dìgbà o ọ̀gá ó dìgbà o oníkẹ̀pẹ́ ó dìgbà o ọmọ Olúkúewu ó dìgbà o àrẹ̀mọ àwẹ̀rú alówó lódù ó dìgbà o ó dìbò ṣe o gbogbo ìgbìmọ̀ Ọ̀yọ́ ẹ mọ́ gbẹ́ni gan kéré mọ́ Ọlọ́run ló mọ̀mọ́ tí rólé bàbá gbogbo Ọ̀yọ́ ẹ kú aráfẹ́ra kú ẹ kú rọ̀jú o. àtàndálà láàfin tó ní jẹ́ ọ̀ràràrà orílẹ̀-ègbò lẹ́sẹ̀ ó ní tí èsì tí ó lè mọ́ ọ̀rọ̀ mú jẹ ni ọwọ́ ràràrà ọ̀rọ̀ alágbàro dánú pápá ó ní bí ìwọ̀fọ̀ sí mọ́ alágbàro ní dáwọ́ iṣẹ́ dúró ọ̀nà ní ọba nílẹ̀dẹ̀ ọ̀yá ilé bàbá àjùwọ̀n ọba ní í ṣe ṣàbọ̀ olùkóso ọba ní àkànjú ọba kórì ọba olúwaṣọ ọba olú ẹnu ọba òfìràn ọba ọba alájùwọ̀n ọba ní í ṣe akérèdé àdàgbọ́ ọba ní í ṣe lóde ọ̀yá ilé amúniwáyé ọba ní í ṣe oníṣìlẹ̀ ọba ní í ṣe àròlé àṣàmọ́ ọlọ́gbọ̀ngàn ọba ní adébọ̀wọ̀ ọba mọ́tò ọba egungun ojú ọba ọ̀rọ̀ pọ̀tọ̀ nínú àsopọ̀sọ̀pọ̀ obìnrin ọba ní í ṣe ẹṣẹ kábíyèsí fáláàfin o ọba lọ́yọ̀ lé ọba lọ́yọ̀ ga ọba lọ́yọ̀ gbòó ọ̀wọ́ èyí di méjì ọmọ tẹ̀là ọ̀yọ́ kan rí látàláfin àkọ́kọ́ ọmọ mọ́tàmọ́ra tìrabẹ̀rù lóòjọ́ láìwọ́n ní kólówó gbowó kí ìwọ̀fọ́ fáwọ̀ ọ̀lẹ̀ kó lè bá a dìjà kó lè bá a daré kó lè bá a dóyin mọ́mọ́ nì kí láwọ̀ lálẹ́ rí tiẹ̀ jẹ ni ó fi gbàdúrà rẹ sẹ̀kùnlé lẹ́kùnlé o sí ọba láwọn ọmọ Olúkúewu lábìgbòlu orò ọmọ Àtìbà pàkóbì kọ̀bọ̀ bí owó ọ̀pá ní ìjọ.
sọ ọdẹ gbogbo ti rí ìtọ́ ẹ ṣe kábíyèsí fáláàfin o olóríire kí wọ́n ṣe kábíyèsí fáláàfin wa o òòṣà ní ẹ̀ṣẹ̀ ẹ mọ́ ṣẹ̀dé ẹ̀mí òrìṣà gbòbí òrìṣà gbowó aláàfin ò agbódìdí orí ẹni lọ́wọ́ ẹni má bá jà wọn ò lówó ẹ̀wọ́ lé o ẹni ò mọ di ẹni ni ò mọ ṣègùn aláàfin Ọ̀yọ́. èmi náà kẹ́rẹ́ burú máa jálùkù èmi náà kẹ́rẹ́ bá gbàgbé tí bẹ̀rẹ̀ abẹ́dẹ́ bójú táyé ẹ̀yin ọ̀gẹ̀dẹ̀ ẹ̀rọ gbọdọ̀ aláṣọ bíbẹ̀ mọ̀ kó àti dandan dáṣọ fi egúnjó ṣògo lákìsòkun òbẹ́lẹ́jà wúkà iná lójú iná lẹ́nu ọkùnrin gbòlábí iná ìjọ láàrú ìbálòjọ ni eré odò lórí òkòsò ọkọ̀ àjẹ́ tí ṣe wọn lànà olótú atọ́lọ́rọ̀ gbé ìsà ṣàǹkó lẹ́wẹ́gbẹ̀ ní ṣẹkẹṣẹkẹ tí lówó yọ̀wọ̀lọ̀ èéfín mẹ́lá dá aláyé iná mẹ́lá dàbà kò sẹ́lẹ̀rù àtẹ̀dá ọmọ kú tí kò lè pa ọmọ àrùn táwọn lè ṣe ọmọ owó tọwọ́ lè wọ̀ ọmọ sí ọmọlá bàbá gbadé lórí ẹ̀sìn kábíyèsí o. ojú ò ní tí ọ ẹjọ jẹ́ ká fún ní àtẹ́wọ́ tó rinlẹ̀ dáadáa. That was super eloquent. God bless you. Next, Your Excellencies, permit me to quickly recognize the presence in our midst of two distinguished persons. The first person is the APC gubernatorial candidate to the Oyo State, Chief Bayo Adelabu. Please let's appreciate him, ladies and gentlemen. And of course, we also have the PDP gubernatorial candidate, Engineer Sheyi Makinde, who is standing in substantively